ọmọ ìyá mi kí wọ́n máa fi rántí mi ọmọ ìyá mi kí wọ́n máa fi rántí ìwọ náà ikú sì ní dandan ni ìjọ kan láásùn láàní jí mọ́ òun kan láásùn tí ò sí ẹ̀dìdì mọ́ ìjọ kan wọ́n gbé alọ́ jù bẹ́ẹ̀ ọ parí nù ní jẹ́ ńlọ́wọ́ bá mi láàárọ̀ yìí èyí mú tánu jẹ́ ńlọ́wọ́ mọ́ mi láàárọ̀ yìí èyí mú tánu àwọn ọmọ báṣà ní wọn lọ báwọn náà ti ń báṣà ní tiwa lọ báyìí tá a débi sàárẹ̀ àwọn ti bẹ nú òrùn nìmá wọ́n bẹ nú òrùn nísìn èyí tẹ́ tá a ga tẹ́ǹtì fún wọn báwa bá ti jòkó a ga tẹ́ǹtì mi òde pé kó òrùn ọmọ bá pa wá wọ́n bẹ nú sàárẹ̀ tá a tò wọ́n sí wọ́n bẹ ní tẹ́ tí wọ́n kún bẹ̀ bá mú wọ́n wú pẹ̀lú bí ìbòdò wọ́n tún sẹ́lẹ̀ mí síbẹ̀. bisimilayi kan kulwallahu kan aba wani wa sí àgbáyé tó ní mọ́sálásí baramba amúládé lọ́ba. bisimilahi rahman rahim qul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bisimilayi kan kulwallahu kan baba wàlájí àgbà baba lágége baba alágbàjì ìgbòmọ̀ bẹ́ẹ̀ àwọn ẹni ọlọ́run tá a lè kánlẹ̀ baramúládé lọ́ba. bisimilahi rahman rahim qul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad ولم يكن له كفوا احد. بسم الله كان قل الله كان gbogbo olùkọ́nà akẹtàwà náà gbàdúkú lálkìyàmà ọlọ́mbà múládé lọ́bá. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله كان قل هو الله كان ilé kẹrin tá a máa kéde gbogbo jọmẹjọ nù ní ọlọ́run abiyọ́ni tọ́jú ẹ̀kọ́ máa sínú sàárè ìwádìí wa májá kájú lọ́ba àmàgbà tá a lọ àmàgbà tí ó tán àwọn kan ti tán láàárọ̀ yìí ní jẹrin òun náà kó ti jọ jímọ̀ ọlọ́run ní jímọ̀ ẹ̀yìn ẹ̀lá kí wọ́n bọ̀ wá kíkan lẹ́yìn ìmì rẹ̀ náà àyílà kan bọ̀ wá tó lẹ́yìn ìmì rẹ̀ náà alásàrì kan bọ̀ wá tó lẹ́yìn ìmì rẹ̀ náà. al-mautu la walida yubki wala walada ولا صغيرا ولا شيخا ولا أحدا. ẹnìkan tí kò fi ilẹ̀ láàrin wa ò sí níbi ọba ti mítàn náà gbogbo kan ó sì tán. mata nabiyyu. anábì tọ́lọ́ fún gbogbo kan tọ́lọ́ sí i ọlọ́run ti fẹ́ràn ẹ̀ tó kú náà ni. ولم يخلد لأمته. kọwá sí kankan náà àwọn àtàjá ìlú máa rẹ̀ tí ó máa bẹ̀rẹ̀ gbére àwọn náà tẹ̀lé. لو خلد الله حيا قبله خلدا. ọlọ́run sì dẹ́nì kan sáájú ẹ̀ gbogbo wọn ò ní kú gbogbo wọn kú náà ni nítorí mọ́ kú àwọn náà kú irú kú ní ọwọ́ apá wa kí ni kí láà máa ṣe tí kọ́ọ̀ká máa lọ́wọ́ irú ọ̀rọ̀ wo láàfin ilẹ̀ tí wọ́n máa sọ ní tí ọ̀dá ni wọ́n máa sọ lẹ́yìn ẹlòmí ní tó dá ni wọ́n máa sọ lẹ́yìn ẹlòmí ọ̀dá gbogbo nǹkan rú ẹlòmí ọba gbogbo nǹkan jẹ́ ọba wa kú tán ayé máa sọ lẹ́yìn wọn lóhun ọlọ́run òun ló balẹ̀ ìjẹ́ òun ọlọ́run òun ló dẹ̀bí ìrú òun ọlọ́run òun ló padà gbọ́jà lẹ́kún ẹlòmí oṣù lọ́dọ̀ wọ́n pé ọlọ́run ò dákun mọ́sàbà wa kí àlàájì lálẹ́ kìyàmà dákun ọlọ́pàá wa yáfi àlàájì lálẹ́ kìyàmà ẹ̀rí ẹbí wa tó ti dàrú òun ló dé gbogbo àbùkù tá a fi kàn ó fi gbogbo ẹ̀ fi yíra àgbà tó tún ṣe àwọn náà làwọn adé tá à ń pera wa bábà ṣe nǹkan yìí ẹ̀rí a máa fi yí wọn rántí òun ọmọ ìyá mi kí wọ́n máa fi rántí èmi ọmọ ìyá mi kí wọ́n máa fi rántí ìwọ náà ikú sì ní dandan ni ìjọ kan láásùn láàní jí mọ́ òun kan láásùn tí ò sí ẹ̀dìdì mọ́ ìjọ kan wọ́n gbé alọ́ jù bẹ́ẹ̀ ọ parí nù ní jẹ́ ń lọ́wọ́ bá mi láàárọ̀ yìí èyí mú tánu jẹ́ ń lọ́wọ́ bá mi láàárọ̀ yìí èyí mú tánu àwọn ọmọ báṣà ni wọn lọ báwọn náà ti ń báṣà ní tiwa lọ báyìí tá a débi sàárẹ̀ àwọn ti bẹ nú òrùn nìmá wọ́n bẹ nú òrùn nísìn èyí ti ta àga tẹ́ǹtì fún wọn báwa bá ti jòkó àga tẹ́ǹtì mi òde pé kó òrùn ọmọ bá pa wá wọ́n bẹ nú sàárẹ̀ tá a tò wọ́n sí wọ́n bẹ ní tẹ́tí wọ́n kún bẹ̀ bá mú wọ́n wú ewu ẹ̀lú bí ìbòdò wọ́n tún sẹ́lù mí síbẹ̀. بالموت فينا سهام غير ممتعة من فاته اليوم لم يفته غدا. ikú òun náà ní ọfà tí ta ẹni ọba ti kàn yọ ta lọ́ba òun àbẹ̀ntí ọba tí kàn kò ní ta ẹni kú lọ́ba tí jó ní olè kú lọ́la tọ́lọ́la ò sì ní kú lónìí bá ti ń bá ayé lọ́nu ni wọ́n múra tí wọ́n bá wọn kalọ̀ tẹ́nìsì mọ́lá tí kìí mọ̀tá alhamdulillah ọya ẹni wọn gbé mọ́tò wa mọ́tò rọ̀ takídà ẹni náà ni ọya ya wọ́n gbé lọ́nu ọdábọ̀nù kìí wá sí pé ń bà wọ́n lọ sí lónìí wọn nísìn wọ́n wà lọ lọ́la pẹ́tọ̀ ẹjá kárùkọ́ lọ àwọn ọmọ rẹ̀ dà ẹkọ́ wọn lọ kọtọ̀ ẹjá lọ kí pẹ́tọ̀
àníkà tó wáyé owó ní ọlọ́run bàbá sàánú ẹ̀ ọ parí nù ẹgbàgbé síbẹ̀ wọn. lilmauti fina sihamu ghayru mukhti'atin. ìwọ ni wá ṣiṣẹ́ rí kalẹ̀ fún ara rẹ̀ kó rìn rí kalẹ̀ fún ara rẹ̀ kó hùwà rí kalẹ̀ fún ara rẹ̀. ọlọ́run ọ̀dá wa káwá sùn púpọ̀ láyé káwá sìn wọn ǹjẹ́ ò sin lọ́hùn máa sin lọ́hùn máa fura síra rẹ̀ tó bá yẹ pé ìran ọmọ ọlá ìwọ náà ti máa rò lọ́kàn pé ọlọ́run sáfẹ́ gba tiẹ̀ jẹ́ gbọ́dọ̀ kí á máa dé ìwọ náà ti máa rò wá. ماذا تزودت من بر مذكرة. kí ló dì kalẹ̀ kí ló palẹ́sẹ̀ kalẹ̀ tá a máa fi rántí rẹ̀ àtàrà tó ṣe kalẹ̀ ni kí ló bẹ́ẹ̀ sí. sọ́mọ pààyàn lẹ́kún ni sọ́mọ bàyàn láyé jẹ́ ni sọ́mọ tútẹ̀ èèyàn ṣe ní abọ́mọ dáte èèyàn rú èwo lọ fẹ́ múnú ẹ̀ ọ̀nà tó ọba gbànú méjèèjì a máa fi rántí rẹ̀ náà ni wọ́n rẹ̀ tẹ́lọ mi wọ́n pè lá ìlà ìwọ lọ́hùn tí bá bẹ lọ́wọ́ tí bá ti bẹ lọ́wọ́ ìyá rẹ̀ làwọn aláàjì wà ní sí máa tún dọ́ọ̀bù ẹ̀ fún wọn ni àwọn balẹ̀ ìjẹ́ báyìí. ماذا تزودت. a ní kí lọ́ọ́ palẹ́sẹ̀ kalẹ̀. من بر مذكرة. rere wo ló ṣe tá máa fi rántí rẹ̀ ọ̀sáré rẹ̀ ní àkàlà rántí ìlàkọ́ mọ́sálásí ló kọ́ wọ̀nyí dáadáa tí wọ́n ṣe fún wa ní dáadáa tí wọ́n ṣe ní bàtà ń kéwú lọ́wọ́ bẹ́ẹ̀ tí jókòó yà pọ̀ jù yín lọ tá máa wà ní kíláàsì wọ́n wá sí àgbáyé ẹ̀kọ̀kọ́ wá kọ́ wa bẹ́ẹ̀ bá wo àárín wa bá ti tó bí 100 àkíní kan kọ́ sọ́mọ́ sí ẹ̀ láàrin wa yóò sì kọ́ yín fáá ẹ̀yọkọ̀ kan láàmà sámọ́ wọn lọ́wọ́ èmi nìkan ní ilé ìsá torí bọ́n ti dóyè lèmi ó dúró lẹ́gbẹ̀ẹ́ wọn gbọ́n máa fẹ́ gbà sálọ nígbà báyá ń bá rí pé wọ́n ti ń jẹ oró nínú akọ̀rọ̀kọ̀rọ̀ ẹ̀jẹ̀ àṣàdúrà àwọn èèyàn tó gbé ni àwọn máa ké wọ́n wà sí ìmá kéwú lọ ni èmi nẹ́ta ní nà àwọn èèyàn ti ń tó gbé tọ kásàdúrà gan Allahu Akbar oore tí wọ́n ṣe wà láǹsọ ọ̀nà tàtà fi wá gbàgbé wọn àwọn ìyá wa bí wa ní bàbá wa bí wa ní gbogbo tá ń pọ̀ jáde fún yín tẹ́ ń gbọ́yà àwọn wọ́n kọ́ wa ẹni ọkọ̀ wa nù. Máàzà tazawwadta. ọmọ ìyá mi pèsè dáadáa kalẹ̀ fún ara rẹ̀ nínú dáadáa tó ṣe àwọn arántí rẹ̀ látara rẹ̀. awil ibadati rabbil arshi yuridihi. àbí kó o sì mú tẹ̀sùbá rẹ̀ kọ́ máa sin lọ́hùn kárí mi má pe ọlọ́run pé kárí mi tínú ọlọ́run náà mọ̀ dùn sí tínú tiẹ̀ náà dùn sí jọ́tọ̀ bá pàdé ẹ̀. law kana lil mawti tibbun yustaghasu bihi lakuntu awwala man fil ardi yujnihi lakinnama al mawtu da'un la ilaja lahu. àkùkọ tí ń kọ lẹ́kùn lé wa ní ìjọ kan bọ yóò kọ wa ní síbẹ̀ mi. wal mawtu mahama ya'ish ọmọ wa dùn mọ́ lọ́wọ́. ìyàwó ẹlòmí ti di ìyàwó níyàwó báyìí nígbà ọkọ ti sí mọ́ ìyàwó sì ní ọmọ èké ni ti di ìyàwó ẹlòmí. gbogbo wàhálà tẹlómi ṣe tó fi wá nǹkan nú ayé wọ́n ti ta gbogbo ẹ̀ wọ́n ló ti lọ ti ẹnu ẹ̀ ta gbogbo ẹ̀ yányán. ẹ̀sìn ọlọ́run lòun ń gbé lọ ìjọ lẹ́sìn ọlọ́run náà ìjẹ́sìn náà pé ìjẹ́sìn ọlọ́run ìjẹ́ rántí ọlọ́run gbogbo ẹ̀yìn tí ẹ jókòó wájú wa bá mú yìí ẹ̀dàpọ̀ dọwọ́ yín ẹ jẹ́ kí ìrun ọmọ wọ̀ yín àwọn kan bẹnu ẹ̀dá wọlé tí ọba ti kí irun kì í gbádùn fa gbogbo tẹ́ bá ń bá sọ yóò ní ẹ̀dàpọ̀ fún mi ṣẹ́jú márùn kí n bá lè gbọ́rọ̀ yìí dáadáa fún mi ṣẹ́jú márùn ìrun lọ́fẹ́ kí ibi tí mo ti wo àwọn lẹ́jẹ̀dí torí wọ́n mọ̀ pé kìí ṣe àwàdà ẹ lọ ayé oorun díẹ̀ ní ẹ máa sùn ẹ gbọ́n tó ní wà nẹ́bí kúmi lẹ́yìnlá illa qalila díẹ̀ ní ọmọ fi sùn àbí ẹ̀kọ́ kẹ́kẹ́ ní kọ́hún ni. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ànábì lọ́lọ́run fẹ́ bá wí ni. يا أيها المزمل
قم الليل إلا قليل. wọ́n máa fi gbogbo òru sùn máa dìde lóru máa sinmi tí gbogbo ẹ̀ ti ṣe kése tí kálukú ti sùn táà ti ṣe kẹ́ní náà sí lọ́wọ́ ìwọ wá dìde omútẹ́sùbá òun pè mí òun bẹ̀ mí òun kì mí òun sà mí òun yìn mí èmi náà sì gbọ́dọ̀ sùn èmi ò gbọ́dọ̀ sùn láta ó sínàtún wọ́n dáadáa láta ó sínàtún ògbé ọ̀tá ọlọ́run rí wọ́n náà ká tó wá sọ pé ó sì يا أيها المزمل قم الليل إلا قليل أو زد عليه ورتل القرآن ترتيلا. máa kírun máa pe ọlọ́run máa pèsè kankanlẹ̀ fún ara rẹ̀ ṣe dáadáa rìnrìn rẹ̀ lọ́rọ̀ rẹ̀ máa bẹ̀ lọ́rọ̀ máa sọ fọ́lọ́run pé wọ̀lọ́ ní àbíọ́ ìmọ̀ bí kájí mo lè lọ ọ̀dọ̀ rẹ̀ náà mo lè lọ ọ̀dọ̀ rẹ̀ náà mo lè lọ ìyẹn níbi kájí mo lè lọ ọlọ́run wà nábì máa kí máa dìde lóru náà máa fi gbogbo rẹ̀ sùn òun ni bàtà náà náà ìyẹn náfílà dúpẹ́ fọ́lọ́run pé èmi lọ́wọ́ anásáyé ọ̀ràn Ìsá ọ̀ràn sáwọn àbàdí Ísírẹ́lì ọ̀ràn kìíní ọ̀ràn sáwọn kìíní ọ̀ràn èmi nìkan lọ́wọ́ anásáyé òfin mi ni pé àwọn àjọ ti ayé lórí mi sí anábì dúpẹ́ gbogbo rẹ̀ yẹn. ومن الليل فتهجد به نافلة لك. ìwọ̀n yẹn náfílà yìí ẹsẹ̀ wú Aisha wá wò àánú ọkọ rẹ̀ wá sí ànábì ẹsẹ̀ kí ló tún fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi torí ẹ̀ náà lọ́wọ́ fi dá gbogbo tó dá yìí kí ni tó tún wá rọ ẹsẹ̀ ló wí ànábì ní wa Aisha afala akunu abdan shakura afala akunu abdan shakura Aisha orí yìí pọ̀ fún mi ṣe ìmọ̀ ní jẹ́ni tí ọmọ pẹ́ dúfọ́ lọ́wọ́. ومن الليل فتهجد به ọmọ mi wọ́n bí ni wọ́n tó bí mẹ́sàn-án ẹnìkan sùn òbí kankan ìwọ ń lọ ọmọ rẹ lọ́dàbọ̀ ẹ̀ lómi ọ̀rẹ́ ní ṣe lọ́dàbọ̀ wọ́n dá ọmọ jọ fún ni ọmọ méjì Ìsá Gani ẹ máa lọ gbọ́dọ̀ ẹ̀ àwọn ọmọ ní ṣe bí bàbá àwọn nù wọ́n dájọ́ fóun ní kọ̀rọ̀ ọmọ bí gbogbo ọsibítù lọ́dọ̀ gbogbo àdúrómù kọ̀dọ́ mọ́ wọ́ta wá fún abùwọ́ lálàáfíà àwọn kan ra àlàáfíà lọ́wọ́ àwọn ọlọ́wọ́ àtà fún wọn àwọn kan sì ń lo àlàáfíà lọ́wọ́ nísìn a sì padà dè wọ́n mọ́lẹ̀ wọn ní àlàáfíà tó wékú torí náà ẹjẹ́ abẹ́ lọ́mù kọ́lọ́mù ọgbàdúrà wa ń bọ́ládé